Aláròyé máa wí o. èyí ni bí ìyá àtọmọ tó kó sọ́wọ́ ajínigbé nìbàdàn ṣe bọ́ lọ́wọ́ ikú oró. ìyáálé ilé kan olúwayẹmísí ẹwàtómi ọláìtàn adédọ̀tun pẹ̀lú ọmọkùnrin rẹ̀ tí wọ́n dàwátì nígboro ìbàdàn láìpẹ́ yìí ti bọ́ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n kó sí. bó tilẹ̀ jẹ́ pé láti ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2024 yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, síbẹ̀ títí tá a fi parí àkójọ ìròyìn yìí làwọn èèyàn ṣì ń fi ìkéde náà ránṣẹ́ káàkiri orí ẹ̀rọ ayélujára pé ìyá kan pẹ̀lú ọmọ rẹ̀ kó sọ́wọ́ àwọn ajínigbé nìbàdàn. gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, ìlú ìjẹ̀bú-òde ní ìpínlẹ̀ ògùn lobìnrin ẹni 30 ọdún náà ń gbé, ṣùgbọ́n ó wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ wá bá àwọn òbí ẹ̀ nìbàdàn. nílé àwọn òbí ẹ̀ tó wà ládùúgbò adégbàyí nìbàdàn náà ló ti gbé ọmọkùnrin rẹ̀ tó jẹ́ ọmọ ọdún kan pọ̀n sẹ́yìn ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́ sátidé ọ̀hún tó mórílé ọjà gbági nìbàdàn láti lọ ra aṣọ. lẹ́yìn tó kúrò lọ́jà ló pinnu láti lọ rí èèyàn rẹ̀ kan ládùúgbò apẹtẹ nígboro ìbàdàn kan náà láì mọ̀ pé ọkọ̀ àwọn ajínigbé lòún wọ̀ láti gbági sí ìwó road nígboro ìlú náà. wọ́n dé ibi tó yẹ kó ti bọ́ sílẹ̀, awakọ̀ kọ̀ kò dúró. nígbà náà ni yẹmísí tó mọ̀ pé ọkọ̀ tí òun wọ̀ kì í ṣe ọkọ̀ èrò lásán, ọkọ̀ àdàpè àwọn ajínigbé tí wọ́n ń pè ní one chance ní í ṣe. n ló bá fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sáwọn òbí ẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ pé òun ti ṣi mọ́tò wọ̀, òun ti wọkọ̀ àwọn ajínigbé. lọ́gán làwọn ẹbí ti fi ìkéde síta nípa ìṣẹ̀lẹ̀ náà, bẹ́ẹ̀ làwọn afẹ́nifẹ́re pàápàá kò yéé máa pín káàkiri orí ẹ̀rọ ayélujára títí di alẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ 21 oṣù yìí tó tẹ Aláròyé lọ́wọ́. ìwádìí akọ̀ròyìn wa fìdí ẹ̀ múlẹ̀ pé láti ọjọ́ 3 oṣù yìí ni orí ti kó ìyá àtọmọ tí wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé yìí yọ. nígbà tó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, ẹni náà tá a forúkọ bò láṣìírí fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ àwọn ajínigbé ni olúwayẹmísí àtọmọ rẹ̀ wọ̀ tí wọ́n fi dẹni tí wọ́n ń wá. gẹ́gẹ́ bó ṣe sọ, ó wọ mọ́tò àwọn ajínigbé ni wọ́n wá gbé òun àtọmọ ẹ̀ pamọ́. àwọn tó gbé wọn kò pè wá, bẹ́ẹ̀ ni wọn kò gbowó lọ́wọ́ wa. ọ̀rọ̀ wa tọ́pẹ́ gan-an ni. ǹjẹ́ báwo ni wọ́n ṣe wá bọ́ nígbèkùn àwọn oníṣẹ́ ibi? ẹni náà dáhùn, ó ní ọlọ́run ló kàn ṣe é lọ́nà ìyanu o. àwọn ajínigbé fúnra wọn náà ni wọ́n lọ já jù síbì kan pẹ̀lú àwọn 4 míì tí wọ́n jí gbé. wọ́n ní kí wọ́n máa bá tiwọn lọ. obìnrin ẹni 30 ọdún ọ̀hún pẹ̀lú ọmọkùnrin rẹ̀ náà ti padà sílùú ìjẹ̀bú-òde tí wọ́n ti wá báyìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa. ọ̀làwálé àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.